Okay, it's here again. Ogbomoso Cradle Carnival 2025. This December. All right, it's going to be loud again, lovely. I'm inviting you all to please come. Come and merry with us. Come and have fun. Come and see culture. Come and see the tradition from the root. Yeah, I'll be expecting you there at Ogbomoso Cradle Carnival 2025. I'll be waiting for you there. I would like to invite all sons and daughters and our well-wishers of Ogbomoso land to come home for 2025 Ogbomoso Cradle Carnival. You are all invited. The Ogbomoso Cradles Carnival 2025 is scheduled to take place from December 18th to 22nd of December 2025. The event is a cultural celebration designed to promote Ogbomoso's heritage and unity. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. mo kí gbogbo wa ní gbogbo ibi tí a bá wà. Mo dúpẹ́ fún Ọlọ́run fún àwọn nǹkan tí Ọlọ́run ní kó bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. Ó jẹ́ ìwúrí fún mi láti pé ó fi ń tú àṣírí ìrìn àjò wa ní ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú bá ti ṣe wà. Ìlú le nítòótọ́, ṣùgbọ́n tẹ́dá bá ti wà tí ó bá ti ní ayọ̀ ọkàn, kò sí irú nǹkan tí ò lè bá. Ara rẹ̀ ń làwọn eléyìí tẹ́yẹ́tẹ́ ń wò yìí, gẹ́gẹ́ bó ti ṣe wí o, ọlọ́mọ ilé ìmáàmù làwọn ń ṣe sàárà fún báyẹn. Àwọn ọ̀tá yín bàtà lọ́lọ́run fi ẹ̀jẹ̀ fún ìpẹ̀lú òkú Ọlọ́run. Ẹ mọ̀ ga ni bẹ́ẹ̀ ní lọ́lẹ̀. Ẹ bá ní ẹ mọ̀ ga lẹ́lẹ̀ wọn. Láwọn bọ́ọ̀sì. Yóò wọlé àwọn bàbá. Ọmọ ilé ìlú náà làwọn náà sàárà làwọn ọ̀rẹ́ wọn máa ń jẹ. Yóò máa ṣe é ṣe. Yóò máa ṣe é ṣe. Sàárà làwọn ọ̀rẹ́ wọn máa ń jẹ. Ọlá náà ni ó. Iná ti jí wọ́n yóò. Kí ló ń tẹ̀lé? Ọmọ ayé nìyẹn. Ẹ yá jẹ́ àgbàgbà. Ọmọ ayé nìyẹn. Àwa wà fẹ́ mọ ọmọ inú ilé ìmáàmù wo nílùú Ògbómọ̀ṣọ́ ní ń tọrọ bárà níta, torí nǹkan tóun náà wí ní ìsinmi pé ẹ níṣẹ́ mi tẹ́ ń jẹ ju sàárà lọ. Mo rò pé tí rí báyìí. Àkọ́kọ́ nìyẹn, kókó ń bẹ. Iṣẹ́ àti òṣì tí ń dà wá láàmú nílùú, Ọlọ́run yóò bá wa ká kúrò ń bẹ. Ẹni tó dé tó fẹ́ bá wa ká iṣẹ́ àtòṣì kúrò, Ọlọ́run ọba ló lè yọ o. Ṣùgbọ́n ìgbìyànjú àwọn kan yóò máa dín iṣẹ́ àti òṣì kúrò. Láyé jọ́hun ni mo ti mọ gbọ́ tí wọ́n ti mọ sọ pé tí ebi bá ti kúrò nínú iṣẹ́ ó ti wù kò fẹ́ẹ́rẹ́fẹ́. Tó ń jẹ bá ti kúrò nínú iṣẹ́, tí jíjẹ mú bá ti wà ń bẹ̀, ìyókù kékeré ni. Ṣé ilé téèyàn ó gbé, ìwọ tó yẹ pé Ọlọ́run ti ṣe tiẹ̀ fún ẹ already, sí ọ̀fọ̀ ilé téèyàn kọ́ téèyàn ti wà ńlẹ̀ ó ń bẹ lọ́wọ́ èèyàn tí kò sẹ́lómi tó lè gbà lọ́wọ́ èèyàn, kò sí bàbá ńlá bàbá gbalẹ̀ tó lè rí yẹn gbà lọ́wọ́ rẹ̀. Iná ni sàárè tí wàá padà lọ rè kó sí, tí kò sọgbọ́n ta lè dá. Àwa la ní ẹnìkan ò ní bá wa ṣe rẹ̀ rárá, kò ṣeé ṣe. Ọlọ́run bó sì ní jẹ́ ká kúkú ikú òkú ọ̀wọ̀ tí wọ́n kó gbogbo wọn tó ń dà wọ́n sínú kòtò kan náà lẹ́ẹ̀kan náà. Ọlọ́run bá kò ní ṣe tiwa bẹ́ẹ̀. Ọ̀kọ̀ọ̀kan láàlọ́, ọ̀kọ̀ọ̀kan tá sì lọ, á fi àlàáfíà ara àti sísin Ọlọ́run ọba fi pàdé Ọlọ́run ọba.
ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìyún báyẹn. Ẹlẹ́kejì ni pé mo rí fídíò Kábísọ́lá tó jáde tí ó gbé fọ́tò bàbá mi jáde. Propaganda yẹn ti kúrò ní tuntun, kò ná èmi ní kankan torí pé kò sí nǹkan kan tó shake nígbà tó jáde lánàá pẹ̀lú fọ́tò bàbá mi nísìn tí wọ́n ti stamp rẹ̀ pé Yunusa ọlọ́mọ. Èmi ní kẹ́ face, èmi tẹ́ ń bá pò, èmi ní kẹ́ bá mi face, èmi lọ́kọ̀ yálàyà bàbá ńlá bàbá gbogbo yín, èmi ní ìjáyà fún gbogbo alábòsí ìlú Ògbómọ̀ṣọ́ àti gbogbo ibi yóò jẹ́ dábàá wa. Mo lérí láàárọ̀ yìí fún yín torí pé kí ni mo mọ̀ ni mo bá Ọlọ́run ọba mi sọ̀rọ̀ kó torí pé mo dórí mo ti sọ àwọn ọ̀rọ̀ kan sákalẹ̀ sínú àwọn platform mi tí mo wà tó yẹ pé mo mọ ìyáláyà ìkúnjẹ́ èpè tí wọ́n Kábísọ́lá sọ pé wọ́n mọ̀ ṣe mo mọ ìyáláyà èpè. Nígbà náà mi ò tí ì rí hútùbà Yunusa tó ṣe lánàá tí mo fi wọn ìyáláyà èpè fáwọn tó ń dààmú ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n dààmú ìlú Ògbómọ̀ṣọ́, wọ́n da èmi láàmú. Ṣé ó dìgbà tán bá sọ fún yín pé wọ́n ń da lọ́ba níkà láàmú kẹ́ tó mọ̀? Ó dìgbà tán bá pariwo jáde kí n tó pé wọ́n ń dà mí láàmú kẹ́ tó mọ̀ pé tó tọ́ wọ́n ń dà mí láàmú ni. Àbúlórí burúkú ọ̀pọ̀lọpọ̀ nínú gbogbo yín tẹ́ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ lọ́ba níkà láburú, tẹ́ ń bú mi, tẹ́ ń gbé mi ṣépè. Irun tó ṣe lọ́ba níkà ìgbàdúrà kò ṣe yín ni. Irú nǹkan tó ṣe lọ́ba níkà ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò lè gbàdúrà rẹ̀. Ẹ rò pé wọn ò ta mí lọ́fà ni? Àbẹ́ rò pé wọn yìí ta mí lọ́fà ni? Ẹ rò pé wọ́n ti jáwọ́ ni? Tẹ́ ẹ bá ní irọ́ ni Ọlọ́run ó ṣe fún yín. Ó ti lè sọ̀rọ̀ jù, Ọlọ́run ó gbé ń tẹ́ ẹ̀ fi ní lè sọ̀rọ̀ lé yín lọ́wọ́. Kẹ́ ẹ lè mọ̀ mo ti lè sọ̀rọ̀ jù àbí mi ò lè sọ̀rọ̀ jù. Mo fẹ́ mú incident kan jáde, mo ti sọ lórí platform, mo mọ̀ pé léwu láàrin ara wa ń bẹ̀yìn ni fún gbogbo àgbáyé kó bá mi gbọ́. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí tó bá dàbí irọ́ kọ́ ló ń fi mú mi. Lórí bí ni màá ti ka orúkọ fún ayé káyé ọba mi gbọ́. Tó bá dàbí irọ́ kẹ́ bí gbogbo wọn léèrè. Nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo wí iná ti já lábòsí sí mi, náà já lábòsí sórí ìrìn yìí. Omi nínú àwọn tẹ́ ń gborúkọ wọn ní ìsìn òsì tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n gbé àjẹ́ndà wọn wá bá lọ́ba níkà ni. Wọ́n gbé àjẹ́ndà òṣèlú wá ni, wọ́n gbé àjẹ́ndà kàrímọ̀jẹ́ inú wọn gbé wá. Tí mo kọ̀ mo fi dèyàn burúkú iná ló bí n tó bẹ̀rẹ̀ sí ló ti hàn sáyé ní ìsìn, ló ti lọ rí hàn sáàfin ní ìsìn. Tọ́jú fẹ́ dá wàhálà àwọn àtọ̀dọ̀ àti gún ọ̀dọ̀ wọn náà ni wàhálà ìmámù ti bẹ̀rẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Tó yẹ pé kò sínú ẹgbẹ́ tán bá dé báyìí wọ́n lọ rí fọ́ ẹgbẹ́ náà ni. Torí gbogbo ẹgbẹ́ tán bá dé báyìí ẹ lọ rí check ẹgbẹ́ mẹ́wàá tó wà l'Ógbómọ̀ṣọ́, gbogbo ẹgbẹ́ mẹ́wàá tó wà l'Ógbómọ̀ṣọ́ lẹ́ẹ̀mọ̀ bá wọn, wọ́n sì mọ̀ fẹ́ káwọn mọ̀ ṣaṣíwájú níbẹ̀ ni. Má fi dákọ̀ àwọn tí mo fẹ́ dákọ̀ yìí. Tí mi ò bá sọ ọ̀rọ̀ yìí jáde, ẹlẹ́dàá ẹni tí mi ò torí rẹ̀ sọ̀rọ̀ yìí jáde padà lè mọ bí mi torí pé ó ti wà nínú mi, mo gbé sínú mi ò sọ lọ́rọ̀ ni kẹ́ ẹ gbọ́. Gbogbo ẹ̀yin tẹ́ wà láì kẹ́ mọ́ gbọ́. Tó bá dàbí irọ́, mo fẹ́ kẹ́ ẹ bá mi gégùn tí ò bá sì rí bẹ́ẹ̀ tó pé ẹ bá sọ pé irọ́ ni mo pa. Ọlọ́run ó jẹ́ kó ṣẹlẹ̀ sí yín. Èpè kọ́ ni o, Ọlọ́run bá yóò jẹ́ kó ṣẹlẹ̀ sí yín tó yẹ pé tèmi Zubairu Muhammed Taofik Mọ̀sùn tó yẹ pé irọ́ ni mo pa. Tẹ́ ẹ bá sọ pé irọ́ ló mọ̀ pa, Ọlọ́run ọba yóò jẹ́ kó ṣẹlẹ̀ sí yín. You know what it takes láti pé kí ọmọ fight Yunusa. Ẹ rò pé Yunusa nìkan mò ń fight ni. Gbogbo àwọn alágbára ìlú Ògbómọ̀ṣọ́ àtàwọn míì tán wà káàkiri àgbáyé pátápátá tán ń ṣe ti Yunusa pátápátá ni wọ́n bá mi jà. Àwọn náà rọ́ọ̀lù mi. In tí kálukú ní tó lè ná lé mi lórí ná lé mi lórí gbogbo àtán fi ń gbé mi tán fi ń tì mí mọ́lé. In táwọn tọ̀hún ní lágbára láti fi tì mí mọ́lé ni wọ́n ń ṣe. Àwọn ọlọ́fà burúkú ń ta ọfà, mo sì yé ta ọfà náà di bó ṣe wà yìí. Ṣé ni mo fẹ́ jókòó ti Kábísọ́lá? Ọmọ tó yẹ kó ti ṣòfò. Mo ti gbọ́rọ̀ rẹ̀ síwájú Ọlọ́run ọba. Àwọn kan wà mọ́ bá mi pé lọ́ba níkà ti lè sọ̀rọ̀ jù, wọ́n ti gbé bàbá ti yín sórí social media. Wọ́n sì lọ rí fagbára gbé bàbá yín nínú ilé kan gbé wá kan gbé lọ sí mọ́sálásí. Gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ń jìjàngbara fún Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin onísọkúsọ tẹ́ wà kálẹ̀ káàkiri. Wọ́n ti gbé bàbá yín lọ. Ọ̀rọ̀ yín kan sọ tán máa ti sọ báyìí lẹ́mọ̀ sáré bẹ̀bẹ̀ kálẹ̀ káàkiri pé bó ni wọ́n sì sọ ọ̀rọ̀ yín kalẹ̀. Èmi ni mo dá Justice Forum kalẹ̀ láti lè bá àfi initiate láti lè bá pursue ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni. Mo sì gba advice àwọn lọ́yà ń gbà náà ni. Nígbà tá a ti lọ sí television station láti pa aṣọ radio station tó pé àwọn radio station tó pé wọn accept wa.
So the best thing that can be have a platform. You are not new to platform. Have platform. But for us to be able to fight it right, mo ka also pé àwọn kan tin lórí fi ibi táwọn ní wọ́n fi lórí ṣe kọta pé kan lórí mo jókòó kan lọ mo ṣe meeting lọ́dọ̀ àwọn. Wọ́n ṣe later heading wọ́n lórí fi address ọ̀dọ̀ wọn síbẹ̀. I don't care. Ntemi kan fẹ́ ni pé ẹ ká achieve goal wa. Lórí pé I fight for right anybody. Ntemi mo nǹkan tí mo ń ṣe pé tá bá ti fight right it dissolved. Kí kálukú mo bá ti lọ. Ẹ mọ̀ ṣe lẹ́gbẹ́ pé lágbájá lórí mọ́ dáwó tàmọ̀dò mọ́ dáwó gbogbo ẹgbẹ́ yìí tẹ bá rí ní gbogbo àgbáyé pátápátá owó ní mọ́ padà pín wọn níyà ìgbà tí akápò bá ti kówó jẹ tẹ́wọ̀n pẹ̀lú financial secretary wọ́n jọ lórí ìlú dé àkọ́kọ́ ìgbà náà ni wọ́n sọ pé ẹ jẹ́ kó lọ sí second ten ẹ jẹ́ kó lọ sí third ten ẹ ò jẹ́ kí n lọ ẹlẹ́ẹ̀kẹta máa lè ṣiṣẹ́ owó yẹn máa lè dówó yẹn padà tó bá ti wá di pé kò bá dá padà báyìí náà bá di pé lágbájá ń ṣàbòsí mi tàmọ̀dò lórí sọ̀rọ̀ mi lágbájá ń wáyàwó mi kíní kankan wọ́n bá jà gbẹ́jọ́ ṣe túkánù bẹ́ẹ̀ sí ní gbúrò owó mọ́ nìyẹn gbogbo bí ṣe mọ́ rí nìyẹn. That is why I go against anything association tá máa ń kóra wọn káàkiri pa association ni. Pay as you go ẹ̀sìn kan bá ṣe wáyé tó bá ti ṣẹlẹ̀ tán báyìí kálukọ́ yẹn ìpadà kan mọ́ lọ. Irú ẹni kìí àmọ̀ sí pẹ̀lú wa ní Nàìjíríà tó lóun fẹ́ jìjàngbara lórí pọ́n fẹ́ máa ń tọ́pa Bọ́lá Ìgè ìgbà tó ṣe ń gbà náà gbà tó parí rẹ̀ ńkọ́ lónìí is a minister. Ó pariwo jáde gbogbo ìgbà náà wọ́n ní kó lókè it's not a lawyer it's not a kíní kan pariwo lásán ní kan ṣe gbogbo ẹni ó ti di sáà mọ́ wọn lọ́wọ́. Gbàtọ́ pé bí tẹ́yìn fọkàn sí nìyẹn he knows what he's doing. Ó fight fún nǹkan tó fẹ́ fight nígbà náà Ọlọ́run sì fún ṣe ó dẹ̀ lọ. N tó kó bá ṣòwò rẹ̀ kò ju pé torí pé ó sọ pé òun fẹ́ contest fún presidency lọ. Tí ṣòwò rẹ̀ bá dún pé ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn lásán ni tó bá jẹ́ pé nígbà he will live for life. Àwọn tó ń fò ṣe lánàá bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ jíjàngbara tí mo find it very easy. You just look at me facing the camera all the time. Do you think it's easy? It takes courage, confidence and belief in Almighty Allah who is sponsoring me. Ẹ sọ pé nìkan tó sọ pé ń jáde pé lágbájá torí ìrìn àjò tó ń rìn torí I don't want you to have any breakdown. Because wàá mú gánà yóò ti mọ wàá ń bẹ you will not be able to face your business nígbà báyìí mo fi assist rẹ lórí nǹkan tó ń ṣe. Yes lẹ́yìn pé àwọn èèyàn fi wá jáde tó ń fi wá sọ pé bóyá ń fi make owó ni àwọn tẹ́rí tán pariwo tẹ́rí tán blow tán pariwo lójoojúmọ́ tán bú lọ́ba níkà that is where they earn their own living. Lórí pé wọ́n fún wọn lówó ni pé by all means ẹ lọ́ọ̀rì mọ́ bú tẹ́ bá bú tó bá yá yọ sọ pé òun ò ṣe mọ́. So that wọ́n lè bá dákẹ́ lórí ọ̀rọ̀ Yunus àwọn ọ̀dẹ̀ mọ̀ pé the more táwọn fi ń bú mi the more táwọn fi ń inject me. It takes everything I can do in my life to come online. Láti pé kí n jẹ́ ká yọ ọmọ nǹkan tí ń lọ. I want one person to come out ní sí pé èmi ni mò ń support lọ́ba níkà lórí ìrìn àjò tí ń rìn yìí. Kódà for him not to suffer láti pé bí ó ṣe jẹ́ nínú rẹ̀ àbí business ó sì ṣe ìrànlọ́wọ́ tí mò ń ṣe fún ni lórí rẹ̀ nìyí. Ẹ̀tún wa lọ rí mọ́ sàbùkú olúwa rẹ̀ ẹ̀tún wa lọ rí mọ́ búyàn. Ẹ̀yin náà wọ́n tún wá lọ rí tó láyìn pé these people are so gullible. Wọ́n tún wá lọ rí tó láyìn pé wọ́n fẹ́ mọ gba oúnjẹ fáwọn aláìní pé wọ́n ṣe gbọ́ngbẹ́. Ẹ̀yin náà tún lọ rí tó láyìn náà tún lọ rí gbà yóò gbòdì lára yín. Wọ́n ṣe fáwọn tí wọn ò ní kábíyèsí ṣe fáwọn tí wọn ò ní nílùú. Ẹ̀yin náà tún wá wà nínú àwọn tó tún lọ rí gbà. Ẹ̀tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún push àwọn kan ṣe báyìí ẹ̀yin náà tún lọ rí gbà. What are you really sacrificing? Kí ni nǹkan tẹ́ ẹ gbé kalẹ̀? Ó tún wá délẹ̀ tán ní ìsìn wọn tún lọ rí jà lórí bá àmásọ lógúnmọ̀sọ. Kí ló lè débẹ̀? Kí ló mú dédé bí wọ́n fi ń búra wọn kálẹ̀ káàkiri? Torí èrè tí kálukú fẹ́ jẹ. Ẹni ẹlẹ́ni tí ò mọ ọjọ́ òmẹsẹ̀ wọn lọ rí gbé sẹ́nu ọ̀nà ilé rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí mọ̀ bù. Torí èrè ló fa gbogbo wàhálà yẹn. I will come to you. Let's say sign more padà wà mọ́ bá gbogbo yín. Kábísanra, mo really appreciate the video tó ṣe lánàá tó pé ó ní mo fẹ́ pa Yunus àgbègbè kìíní kan. I am ready to go to court with you now. Ìgbà tí màá bá lọ pẹ̀lú rẹ̀ gbogbo àwọn fídíò rẹ̀ ni màá kó jọ. Because they are all evidence to me. Mi ò darí mọ́ dára mi láàmú. Tó bá gbọ́n mo bá sọ pé mi ò ní lọ sí court. Mi ò ní lọ sí court pẹ̀lú ọmọ Ògbómọ̀ṣọ́ nítorí pé mi ò ní fi ìtàn tí ó dá kalẹ̀. Bọ̀ kìí ṣe bí irú títí ẹ̀. Kìí ṣe bí ẹni gbogbo àwọn tó mú ní mi ní lọ court pẹ̀lú wọn kí n tó mọ́ lọ court pẹ̀lú wọn màá ti confam pọ̀ ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọn. Tí n bá rí ilé bàbá wọn tí n bá rí ilé ìyá wọn l'Ógbómọ̀ṣọ́ gbàgbé ẹ̀ wọ́n fojú balẹ̀ ọjọ́ wàláhì tàláhì gbàgbé ẹ̀
wàá fojú balẹ̀ ẹjọ́ o torí ẹjọ́ máa tó gbé ní máa tó gbé ní kì í kú ní máa sùn ní àtẹ́sítà tán bá ti jí báyìí ó dìde torí àwọn fọ́tò bàbá mi tó ń lo òun ó bí ẹlẹ́rìí pé kí ni nǹkan tí bàbá rẹ̀ ní ṣe pẹ̀lú eléyìí good èmi sọ̀rọ̀ nípa bàbá rẹ̀ torí mo sọ pé bàbá rẹ̀ aláǹgànà ni mo dẹ̀ fi léhùn fi sọ fáwọn èèyàn ní pé tó fà tí mi ò fi lè dá ẹ lóhùn ni pé ó ti àtọ̀ wèrè lọ́wọ́ lára rẹ̀ iná fi bí ọ so ọmọ gbókiri bí ajá ni ó sọ wọn pé ó ṣe fídíò kan tó ń jẹran níta gbangba tí ń ṣe àyàngbà tí ń jẹ mo ní ṣe mo sọ fún yín pé aláǹgànà lọmọ yìí abẹ́ ẹ̀rí tọ́lọ́ rẹ̀ afúnṣẹ́ṣẹ́ bá ṣe pé kéèyàn wá eyín mọ́ ìtàn adìẹ kọ́ wá wá eyín mọ́ ní gbangba ẹ̀yà fọ́tò yẹn mọ́ bá mi gbé káàkiri ayé ọmọ òkè ajá ló lè ṣerú nǹkan báyẹn náà tí ìbá ṣàjáta ló lè ṣerú ẹ̀ so mo jẹ́ kọ́mọ̀ wípé ẹ lọ rí mọ̀ pé bàbá rẹ̀ I'm still right mi ò jiyàn ọ̀rọ̀ tí mo sọ pé bàbá tó bí aláǹgànà ni bàbá yẹn ní àrùn ọpọlọ tó bá ní irọ́ ni ṣe bóun rí fọ́tò bàbá tèmi gbé jáde ẹ dákun ẹ bá mi bẹ Kábí Sanra ẹ pé kó gbé fọ́tò bàbá rẹ̀ jáde tá ò bá rẹni tí ó jẹ́rìí pé nítòótọ́ bàbá yẹn aláǹgànà ni kódà nílùú Ògbómọ̀ṣọ́ ẹ bó ṣe gbé fọ́tò ìyá rẹ̀ jáde ń jò nìyẹn ẹ pé kó gbé fọ́tò bàbá rẹ̀ jáde torí fọ́tò ìyá rẹ̀ ló tó àṣírí bàbá ẹ̀ ẹ pé kó gbé fọ́tò bàbá ẹ̀ jáde ẹ̀yin wọn àdàbẹ̀ Kábí Sanra for you to be able to prove you are right lórí nǹkan tó ń ṣe jọ̀ọ́ mo fẹ́ kó bá wa gbé fọ́tò bàbá Yunusa jáde torí ọjọ́ Fúlàní rẹ ó ti pẹ́ lóko láàrin ọ̀rọ̀ ọwọ́ pẹ̀lú Yunusa. Ọmọ àfáà rẹ̀ dáadáa àwa fẹ́ kó wá gbé fọ́tò bàbá tó bí àfáà rẹ̀ tó ń torí rẹ̀ kú lọ yìí èmi sọ fún ẹ pé kìí ṣe torí rẹ̀ ló fi ń kú iṣẹ́ owó ló ń ṣe ìgbà tó rí pé Meridi ó ṣe stúdíò rẹ̀ tó ṣe é wò wọ́n kójọ ní ìgbà tẹ́ pé àwọn ní sponsor wọ́n ṣe stúdíò fún Táyé rẹ̀ bí Kẹ́hìndé rẹ̀ ni òun náà rí bó ṣe fẹ́ ọya gbé láìlọ́nù sẹ́yìn èyí náà láìlọ́nù tó tún gbé sẹ́yìn náà ìyẹn náà kó tó máa kọ bànàbànà gbogbo ẹni tó bá sọ pé ẹ̀yà lọ́nà káyé orí mi ayé ṣe tẹ́tù ò ní rí mọ́ ni ẹ̀yàgò lọ́nà káyé orí mi ayé ṣe tẹ́tù ò ní rí mọ́ ni gbogbo àwọn tán di nǹkan mọ́rí tán ṣe gbogbo ẹ̀ tán fi mọ̀ pé táwọn èèyàn fi mọ̀ pé wèrè ní ọ̀nù oníṣkọ́ṣkọ́ lórí tó jáde nínú àtọ̀ bàbá rẹ̀ ló ń rìn lára rẹ̀ èwo ló ń gbé sórí ṣé stúdíò lọ wà ṣé wọ́n fẹ́ parọ́ ọ̀fẹ́ mọ̀ sọ báwọn èèyàn pé wọ́n wà stúdíò nù àwọn oúnjẹ fóònù I don't have all those nonsense time ní òní but I'll bring out with all my facts what I have Kábí Sanra for the sake of Allah mo tó fi orúkọ Ọlọ́run ọba mo fi bẹ́ẹ̀ Kábí Sanra dákun torí Ọlọ́run mo bẹ́ẹ̀ lórúkọ Ọlọ́run ọba mo fẹ́ rí fọ́tò bàbá Yunusa ìyẹn tún difficult àbí ok a fẹ́ rí sàárè rẹ̀ ibi tán sin bàbá Yunusa sí ni èmi bàbá tó bí bàbá mi fọ́tò bàbá tó gbé jáde bàbá tó bí sàárè rẹ̀ ń dán wájú lé bàbá tó bí èyàn náà sàárè rẹ̀ ń bẹ nínú family house ọ̀sá sì mọ̀ pé inú ilé lọ́ba níkà inú ilé ọba ni wọn ò sì lè sin ẹrú sínú ilé èyí ń confam kọ́mọ̀ ṣe ilé ọba kò sí ìdílé kan tí wọ́n sọ pé àwọn ní ẹrú yìí wá kú wọ́n á sọ pé nínú agboolé yẹn ni wọ́n sin sí kò ṣẹlẹ̀ rí so ó ti confam pé mi ṣe ẹrú àìsí sọmọ ẹrú ìyẹn confam náà torí ẹ̀yin náà ti lọlé àwọn torí tán máa sọ pé lágbájá kí ní lọ rí mi ìfẹ́ tú wọn ni torí pé ọ̀rọ̀ yìí ó parí àṣírí ara wọn tán fi ń bò mọ́lẹ̀ a ò ní fẹ́ ká yẹ̀yẹ́ wọn torí pé a ò fẹ́ kó di mọ̀ fi ṣe content níbi yẹn fi fún gbogbo nǹkan tẹ́lẹ̀ tí gbogbo ń ṣe tẹ́lẹ̀ lórí gbé fídíò lọ sínú ọdẹ lágbájá làkàtà pé gbogbo ẹni tó bẹ̀bẹ̀ ti bẹ̀bẹ̀ omi ìgànnù wọn mo ti fún ní nǹkan tí ó jẹ inú àtàjọ olúwa yẹn nígbà náà tán bá mi sórí social media tán bẹ̀rẹ̀ sí gbù mí
omi tún dé báyìí lóbìnrin náà sáré kiri ẹ̀yin lọ́ba ní káyé ṣe kíní kọ́ni ẹ̀yin kékeré àwọn tá a gbà láyè tani ká jókòó pẹ̀lú lórí justice forum àwọn náà wà dé down control lórí justice forum àwọn ni wọ́n ti jẹ́ lára justice forum ẹ̀yin justice forum náà wà ní wọ́n gbà báyìí wọ́n pín láàrin ara wọn jọ náà. I'm not for that. I'm not for that. I remain resolute and I remain focused lórí nǹkan tí mo ń sọ, which I will never change. I will never. Bi kudratillahi ta'ala. I will never change. Lẹ́yìn báyẹn tó bá lè fi sàréè bàbá Yunusa hàn wá láìsí fọ́tò rẹ̀ nìkan, tó bá lè fi sàréè hàn wá, màá really appreciate ẹ gidi gan. Kìí ṣe mí nìkan, gbogbo ayé pátápátá ni ó appreciate ẹ. Mọ́ wàá ṣe ìpè o, àdúrà ni kò ṣe pé n tó fẹ́ sọ yìí àbí sàréè tó fẹ́ lọ ya fọ́tò rẹ̀ yìí, tó bá jẹ́ pé rọ́ lọ pa kó rí báyìí fún ẹ, tó bá jẹ́ pé òótọ́ ni kó rí báyìí fún ẹ, tó bá ya sàréè tó bá gbé jáde, tó bá gbé sàréè bàbá Yunusa ni, kí ẹlẹ́dẹ̀ẹ́ni tó bá wà nínú sàréè òun kó dá ẹ láàmú àtìrandíran rẹ. Dó ẹ ti ní áńgànà lára náà gẹ́gẹ́ bí àwọn wèrè kọ́sfẹ̀ kan jẹ jáde káyọ́ bẹ̀rẹ̀ sí máa rí. So gbígbé bàbá mi ẹgbẹ́ wọn live pẹ̀lẹ́ mi kò change anything lórí tó wà nílẹ̀, kájọ́ láìpẹ́ wọn gbé fọ́tò wọn sórí social media. Anybody tó bá ní kó bá ní láàka yìí ó ti mọ̀ pé ṣé lè yọ̀ ya wèrè kí la ń wí wọ́n lẹ́yìn òkè sọmọ inú ilé lọ rí prove ẹ̀ wọ́n lọ rí gbẹ́ni tẹ́gbẹ́ ẹ ti confam pọ́ mọ inú ilé lòun ẹ tí wọ́n tún confam ẹ̀ pé bàbá rẹ̀ náà tún nìyí. Sẹ́ẹ̀rí pàwọn kí ni ìtì ẹ̀yà wèrè ń tòótọ́ ní tí ló bá ní ká mọ̀ wí nípa àwọn àsódùdù ọ̀rọ̀ ni. Ẹ lọ síbi tí mo ti ń jókòó ṣàdúrà nínú family house mi náà lẹ́yìn mi, ẹ sáàchì gbogbo inú ilé lẹ́yìn mi náà. Kí ni nǹkan tẹ́ ẹ rí pẹ̀lú àwọn agent yín? Ìyẹn náà ń bẹ́ńlẹ̀. Wallahi tallahi isma billahi la ilaha illa huwa. Gbogbo àwọn tó ṣe wí nípa mi tí wọ́n ti ń bá wọn o, but ìyẹn náà ń bẹ nílẹ̀. I remain resolute and I remain focused. So kò sí nǹkan kan tó shake me, and it will never ever shake me. Yunusa lọ confirm ni, kò dẹ̀ ní lọ lásán. Yunusa lọ ẹ̀wọ̀n. Yunusa ṣe ẹ̀wọ̀n. Tí gbogbo èèyàn bá takù Yunusa lórí gunpowder, wallahi summa billah, tí gbogbo àwọn tó wà lórí ìjọba ní ìsìtàmá láwọn ọba ní takù Yunusa lórí gunpowder, wallahi tallahi summa billah, Ọlọ́run ó gbẹni tí ó takù rẹ̀ wá. Yunusa lọ ẹ̀wọ̀n. Gbogbo àwọn tẹ́ ẹ bá wá mọ̀ tẹ́ ẹ jọ jẹ́ orí adé ọrùn lẹ̀kẹ̀, Ògbómọ̀ṣọ́ ṣe wà yìí, Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder. Ó dẹ̀ lè explode anytime. Little strike ó máa explode wẹ̀. Gbogbo wa dẹ̀ ní kò sí ẹnì kankan tó lè sọ pé tó bá ṣẹlẹ̀ wọ́n mú rí bọ́. Torí ẹ̀ ó kàn yín bàbá kábíyèsí, ó kàn yín. Ó rà lẹ́ bá ní. Sẹ́yìn ló tún fẹ́ gbọ́ tún lọ rí tún fọ́tò mi gbé, yóò fi mọ̀ fún mi ní confidence mo ṣe fẹ́ràn lẹ́wọ̀n ni. Torí nígbà tí ó bá lọ ẹ̀wọ̀n yìí wọ́n gan náà ó kún lọ́wọ́, in tó ń ṣe yìí gan tó ń kún lọ́wọ́ ni. Pé Yunusa ò nílò ẹ̀wọ̀n yẹn gbàgbé story ni. Accountability yóò give account àwọn nǹkan tó gbà kalẹ̀ káàkiri, yóò give ẹ o. Èyí kìí ṣe wọ́n ní tàbí ṣùgbọ́n mi ò ṣe yẹn. Ọ̀wọ́ wípé wọ́n fòun jẹ wọn ò fòun jẹ. Nínú fídíò tí mo ṣe lánàá, ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ níwájú Di Méjì Bánkọ́lé. Ó ní traditional institution ló produce òun ní Abẹ́òkúta, léyìí tó jẹ́ pé tí èé bá sọmọ onílùú ò lè jẹ ìmáàmù. Ó sọ kìí ṣẹlòmíì. Mo fẹ́ kẹ́ lọ rí tún fídíò mi àná ẹ̀ kẹ́ lọ rí tún wò, kẹ́ wá lọ rí wo bí kọ́lọ́mù ti bí Bánkọ́lé tó sọ fún mi pé how can an Ìpòrò man become an imam in Ògbómọ̀ṣọ́? Come and explain yourself in 2 minutes. Nígbà tó
tóun náà ṣe tán tó fẹ́ máa sọ̀rọ̀ ó ti ẹ̀ ń dá ìta ara rẹ̀ pé nígbà tán fẹ́ fòun jẹ ní ìgbà tán fẹ́ fòun jẹ ní Ìgboro nígbà tán fẹ́ fòun jẹ ní Abẹ́òkúta torí pé institution tó make him money the old traditional tó wá pé látòrí tó jẹ́ tìlú ni it is traditional title tọ́já sí pé tó o bá kí ń ṣe ọmọ ìlú wọn ò lè fi ẹ́ jẹ in ló fà á tí wọ́n fi pò pọ̀ nígbà náà torí pé wọ́n padà discover pọ̀ ọmọ ìlú ni ló jẹ́ pé wọ́n release ẹ̀ gbogbo èyí tẹ́lẹ̀ sọ pé wọ́n bí òun lè pe ta ni bàbá òun sọ pé gbogbo òun sọ pé torí pé ó fi bàbá Saka Balógun tó fi kọ ẹsẹ̀ irọ́ ní torí pé ó ti wọlé tán ó sì ti rí bàbá Saka Balógun àsídì lẹ́yìn ọgbà rẹ̀ lÓgbómọ̀ṣọ́ sọ pé kó wọn mọ́ bá wò àwọn kọ́nà gbé wá wọ́n gbé lọ bá bàbá Saka Balógun ni bàbá Saka Balógun ọmọgbà tán fi ń gbé bọ̀ bọ̀tìgbà tó dé tán bàbá Saka Balógun fi tẹ̀mítẹ̀mí taratara tí gbogbo ẹ̀ wọ́n fi gbà tóun tí wọ́n ṣe gbá yẹn bí bàbá Saka Balógun ṣe gbà lọ́wọ́ nísìn ẹ béèrè lọ́wọ́ bàbá Saka Balógun kí ló fà á tí mo fi sí ń bẹ níjọ́ tán fi ń wéra wà ní Yunusa torí pé gbogbo ọgbà náà kò tí ì sí crisis nílẹ̀ wọn ò tí ì fi kọ́ wọn lọ́rùn wọn ò tí ì máa tàti bẹ̀ máa fi wórúkọ máa fi gba títí wọn náà kí ló fà á tó yẹ pé bí wọ́n ti ṣe dúró tì ní ìsìn tó yẹ pé ordinary tó bá fẹ́ dọ mọ́sálásí kan tí wọn náà wà lórí ìjókòó tó bá fẹ́ ibi tó bá fẹ́ wà tán fi máa wà níbẹ̀ kí ló fà á tó fi jẹ́ pé níjọ́ tó fẹ́ tọ̀ báàrin rẹ̀ gangan kí ló fà á tó fi jẹ́ pé àwọn ará Abẹ́òkúta àtàwọn ará Ìbàdàn náà wá tọ̀ báàrin rẹ̀ kí ló fà á tí ò fi sí nínú àwọn àáfà Ògbómọ̀ṣọ́ pé àwọn ni wọ́n mọ̀ ọ́n tí wọ́n fi jókòó tì tí wọ́n fi tọ̀ báàrin Yunusa àjọ náà tán fi wé nira wà ní kí ló fà á tí ò fi wáyé bẹ́ẹ̀. There are more questions than answers, and the more I find out, the less I know. And the more I find out, the less I know. Bí ṣe rí nìyẹn, Johnny Nash ló kọrin yẹn in the early 80s. Bẹ́ẹ̀ tí ṣe ń ṣe yẹn, ẹ̀ ń mú wa mú mọ́ facts jáde ni. Sórí tó ṣe yìí wàláhì ọ̀dá ìyáláyà ọ̀ràn kéṣe ti jà kéṣe kankan Yunusa gbọ́dọ̀ provide ibi tẹ́gbẹ́ ti bí òun àǹtà ló bí fọ́tò bàbá ẹ̀ ayé gbọ́dọ̀ rí in tó mú tí wọ́n fi lè rí fọ́tò bàbá ti tèmi gbé jáde Kábísànrà kí ló fẹ́ tẹ́kẹ̀ ebe ni ẹlẹ́ni ní àṣàtàn pẹ̀lú ẹ̀ tó fi rí fọ́tò bàbá mi gbé jáde mo fẹ́ rí fọ́tò bàbá títí ẹ̀ nínú all account Yunusa kó tó lọ́mọ delete gbogbo nǹkan tó delete kò sí fọ́tò òun pẹ̀lú bàbá rẹ̀ kan àbẹ́gbọ̀n rẹ̀ kan bẹ́tọ́jọ́ ya fọ́tò mo fi irú ìbúra tó bú ní orí múmbàrí yẹn mo fi búra pé tó bá rí bẹ́ẹ̀ tí mo bá fi parọ́ ọmọ gbogbo tó wí lórí múmbàrí léegun kọ́ mọ jẹ́ tèmi tí ò bá sì rí bẹ́ẹ̀ gbogbo tó wí tọmọtọmọ yóò mọ jẹ́ tiẹ̀ òun ló wí lórí múmbàrí mo ń bọ̀ wá lórí eléyìí bẹ́ẹ̀ ni kò sí fọ́tò bọ̀dá rẹ̀ nínú rẹ̀ kò sí fọ́tò àbúrò rẹ̀ nínú ẹ̀ gbogbo ń tẹ́tẹ́ ṣẹ̀ṣẹ̀ state act ni ní kan tá a mọ̀ pé lọ́dọ̀ wa lẹ́kọ̀ọ́ ń bí Olúwọlé certificate Jankara irú rẹ̀ ní gbogbo eléyìí Jankara Olúwọlé setup ní gbogbo eléyìí tẹ́ tó ṣe yẹn Kábísànrà mo fẹ́ rí fọ́tò bàbá Yunusa èmi kọ́ gbogbo ayé bó ti ṣe fi ti bàbá mi hàn yìí a fẹ́ rí fọ́tò bàbá rẹ̀ a fẹ́ rí fọ́tò bàbá Yunusa tí bàbá rẹ̀ bá ti kú ká tó pé kò tí ì kú kò ṣeé gbé hàn ayé ni kò ṣeé gbé hàn ni kò ṣeé fi hàn ni ṣùgbọ́n tó bá ló ti kú náà ni a fẹ́ rí fọ́tò sàárè ibi tán sin bàbá rẹ̀ sí kódà kó jẹ́ pé gbandawì ní tó yẹ pé tán sin sí gbogbo òlu ni wàá ó sá gbọ́dọ̀ dàbí orírun bàbá rẹ̀ mọ̀ pé ibi tán sin bàbá rẹ̀ sí nìyí a fẹ́ rí sàárè bàbá rẹ̀ Kábísànrà a fẹ́ rí sàárè bàbá rẹ̀ àti fọ́tò bàbá ẹ̀ Kábísànrà a fẹ́ rí fọ́tò Yunusa mo mean bàbá Yunusa àti sàárè ibi tán sin bàbá yẹn sí kó gbé hàn wá kárí
tá bá ti rí any other thing subsequently a mọ̀ wọn bá ṣe mọ̀ ṣe pẹ̀lú ẹ̀ àmọ́ láìsí yún mo ń sọ fún ẹ mo ti sọ fún gbogbo àwọn èèyàn ó ti di obligation lé mi lórí ṣe rí Ògbómọ̀ṣọ́ is sitting on gunpowder ní ò ní yé fi sínú fídíò mi either ní bẹ̀rẹ̀ láàrin àbí níparí ní ò ní yé fi sí àfi justice for Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ gbọ́dọ̀ gba justice lórí ọ̀rọ̀ tó sọ yẹn justice for Ògbómọ̀ṣọ́ máa bẹ̀rẹ̀ fídíò lórí rẹ̀ justice for Ògbómọ̀ṣọ́ lórí sitting on gunpowder tí gbogbo ayé ọba wa gbọ́ is a confessional statement Kábísọ́lá ìwọ ló ṣẹ̀ṣẹ̀ jí mi ògbọ́n sí ń sọ̀rọ̀ ló ṣẹ̀ṣẹ̀ tún jí mi lórí pé justice for Ògbómọ̀ṣọ́ bẹ̀rẹ̀ ní ìsìn it will go loud wide and loud ju bó ṣe gbà lérò lọ ní bẹ̀rẹ̀ rẹ̀ láti bí máa bẹ̀rẹ̀ rẹ̀ internationally ni láti òkè òkun ní ó ti wọn bí wọn lè pé àwọn tó wà lókè òkun ṣé ẹ ti gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ wá bọ́ǹbù Ògbómọ̀ṣọ́ ẹni tó sọ nìyí gẹ́gẹ́ bí nǹkan tó sọ nínú Ògbómọ̀ṣọ́ is sitting on the ìwọ ló trigger ni mo ti ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ yín tipẹ́tipẹ́ tẹ́ bá wo àwọn fídíò mi sẹ́yìn mo ti ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ yín tipẹ́tipẹ́ mo ti gbàgbé yín mo ti bọ́ sórí channel mi láti mọ discuss affairs mo bá tún discuss current affairs ẹ tó wá síbẹ̀ ẹ wá bú mi mo ní kí n gbàgbé yín o kí n mọ discuss development ìlú Ògbómọ̀ṣọ́ àti tí ń ṣẹlẹ̀ ní within the southwest for development ìlú as a content creator because you want to shut me off mi ò fẹ́ dákẹ́ the platform is made for my business lọ́jọ́ tó ti pẹ́ I am into multi-level marketing láwọn companies tó yẹ pé mo attach ara mi pẹ̀lú wọn so most times I can discuss it tọ́lọ́ bá ní kó wáyé mo bá fẹ́ ṣe advert màá mọ̀ pé mo fẹ́ ṣe advertisement lórí nǹkan tí mo ń ṣe ni I am fully into multi-level marketing orí burúkú tẹ gbé wọ ìlú Ògbómọ̀ṣọ́ ló distract ìrìn àjò mi bí ṣe nǹkan mi ló fi wá di pé olúwa rẹ wá live a life of sympathy àwọn ẹlòmíì tẹ bá tún wá wò wọn náà ẹ̀yin tẹta tún fọkàn sí pé ẹ̀yin náà pé ẹlòmíì jánu láti ìlú òyìnbó tẹ bá rí àwọn bring a lawyer ẹ̀sọ́ fún ọmọ ẹbí ṣe ń bú wa wá gbé lọ́yà dìde nísìnyìí wọ́n dé Nàìjíríà wọn ò lè ṣe nǹkan kan mọ́. wọ́n bá wọ Nàìjíríà nísìnyìí wá gbé ní wọ́n máa ṣe ní kí wọ́n ṣe ní irọ́ ni I can die for Kábíyèsí look at me the way you see me I can die for him. ọ̀pọ̀lọpọ̀ ní yín ṣe what have you done to back up all these useless guys tán ṣe yìí not for me. gbẹ̀yàn dìde ká prosecute gbogbo wọn ẹ jẹ́ ká prosecute gbogbo wọn ẹ gbẹ̀yàn dìde náà ẹ ṣe nǹkan lórí ẹ ká prosecute gbogbo wọn jẹ́gà ẹnu lásán ẹ kàn fa àwọn èèyàn Ògbómọ̀ṣọ́ ẹ kàn fi wọn kàṣì fọ́ọ̀mù ẹ fi wọn gbọ́ sítórì kí ní ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ọkàn yín fi ń balẹ̀ níbi tẹ́ wà di ìlú yín sì wà bákan ìlú yín sì wà bákan ìlú yín sì wà bákan ẹlòmíì tó gbúrò Ògbómọ̀ṣọ́ wọn tó ti gbàgbé Ògbómọ̀ṣọ́ àti ẹ̀dọ́pẹ́ fọ́lọ́n pé yín ti ń ṣẹlẹ̀ yín ti ń jẹ́ kó mi inú yín kọ́ mọ ní interest lórí Ògbómọ̀ṣọ́ and those who want to do it àwọn onírànú yẹn lára yẹn lẹ́lẹ́múlẹ́rẹ́ fún lówó ẹlẹ́rìí ọjọ́ kò tẹ́ lórí owó ọ̀rọ̀ wọn. We are not begging àbẹ̀yìn pé kí wá gbà wálẹ̀ àmọ́ lọ́wọ́ bá yóò kó wa yọ. You never keep saying it. Tẹ bá láwọn ẹlòmíì tó bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ láti gbọ́n fẹ́ assist wa lórí tó wá ẹ discover pé wọ́n kí sọmọ Ògbómọ̀ṣọ́. We really want to help out. But àwọn tó jẹ́ ti yín gan ló dìde including legal practitioners. Ta ló fẹ́ kun tó wà nílẹ̀? Abẹ́lẹ̀ òní ni ló fẹ́ sọ fún pé this is what we have done for you when you are facing your case. When I'm facing all my cases. How many? How many even if we say it? Omi bẹ nínú inú àwọn Ògbómọ̀ṣọ́ pé wọ́n tún ẹsẹ̀ tó ẹsẹ̀ ń pe meeting lórí pé kásàmọ́ sọ̀rọ̀ mọ́ ni Ògbómọ̀ṣọ́ lè rí bó ti ṣe rí yìí ẹ wá dákẹ́ irú gbogbo àwọn ilé ẹgbẹ́ that word alone pé Ògbómọ̀ṣọ́ is sitting on gunpowder you know what it means that it can explode at any given time kò sọ̀bà tó lè explode at any time ló lè explode you didn't see the gravity of that word. Kò mí ní kó wọ́n tó àṣírí ara wọn jáde
but àwọn tó jókòó tì yẹn làwọn ológun ẹ̀ àwọn lágbára rẹ̀ ẹbí wọn léèrè pé kí ni wọ́n ṣe lórí Zubairu Muhammed Lọ́balìkà bàbá tẹ̀rí tó ní rẹwà ní rẹ̀gẹ̀dẹ̀ tó ní ọtọ́ wà lẹ́gbẹ̀ẹ́ àwọn nu àti rẹwà ní orí wọn àti gbogbo ẹgbẹ́ kí wọ́n jáde kan búra kan gégùn fúnra wọn tí wọn ò bá dáná lórí Lọ́balìkà ẹbí wọn léèrè kan búra láti sọ wípé àwọn ò ṣe nǹkan kan lé Lọ́balìkà lórí àwa wíta ìwí ẹwà mọ́ ìdìde pé Lọ́balìkà ti lè sọ̀rọ̀ jù kò ní dá fẹ́ni tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹ ò ní sùn rí ìlú Ògbómọ̀ṣọ́ ń kú lọ báyẹn ẹ ò lè jáde ẹ ò lè sọ̀rọ̀ ẹ ò lè náwó ẹ ò lè sọ̀rọ̀ ẹ ò lè kọ̀wé ẹ ò lè pọ́ ẹni tí ń ṣe lọ́wọ́ ẹni tó ti ń ṣe lọ́wọ́ ẹ̀ tó wáyé ẹsẹ̀ tó ń wá ìbá ẹ̀ wọ́n ń bà á jẹ́ Ọlọ́run wá mú yín ẹ̀ rí bí mo gbé ti lọ rèé fi ìjókòó ìmú ṣe ìmí ẹ̀ rí bí mo fi lọ rèé fi réèzì fóònù oṣù mẹ́jọ ni fóònù mi ṣe lọ́dọ̀ àwọn ọlọ́pàá wọ́n retí kan rí aláàtì kan bóyá àwọn kan fún mi lówó kan tí mo fi ń ṣe tí mo ń ṣe ní it's not there kò sẹ́ni tó dé kí ẹ sí pé mo bẹ̀bẹ̀ fún kò sẹ́ni tó bí mi léèrè pé bóun ni màá ṣe gba fóònù mi and how can you live and how are you living with your business without phone ẹ dẹ̀ mọ̀ sọ pé ẹ nífẹ̀ẹ́ ìlú all the struggling how I did and still collect it it's me the idea of anything we want to do is me kọ́nà ọba kọ́ bá mi fọ̀rún kẹ́ ayéléwu the one and only stood by me go here and there bọ́dà Abdulrasheed Hamzat nǹkan yìí kankan kò ní bàjẹ́ Abi Yusuf gbogbo bí tẹ́ bá gbẹ́sẹ̀ sí láyé àwọn ọmọ yóò wọ́n mọ̀ránú wọ́n bá ń pàdé Imam Sakofi kò sí nǹkan rẹ̀ kankan tí ó bàjẹ́ pẹ̀lú ògo Ọlọ́run lọ́la Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam apálára thank you wọ́n tún bínú torí pé lẹ́yìn ń dúró tí òdodo wọ́n tún gbógun tì í wọ́n sì tún confirm ẹ̀ pé apálára kí ló ń ṣe lẹ́yìn Lọ́balìkà kí ló fẹ́ gain lẹ́yìn Lọ́balìkà kí ló ní tó fẹ́ fún ẹ láwọn tí wọ́n ń bọ́ àwọn náà ni wọ́n ń bọ́ wọn bóyàwó bó gbogbo àwọn ọmọ wọn ni dásọ̀bọ̀ wọn lọ́rùn ni ẹgbẹ́ kan jáde kan sọ pé ṣé táwọn ṣe nìyí they live under somebody's umbrella they live under somebody's umbrella àtàwọn tí ṣọwọ́ wọn tí ò tó wọn jẹ tí wọ́n ń cover pẹ̀lú agitation báwọn fẹ́ gbéra answer agitate ẹ wá fẹ́ gbéra láti ibẹ̀ fẹ́ skyrocket ara yín káyé ọmọ yìí látara ni ẹ ò ní sọ̀rọ̀ ẹni tó tún sọ̀rọ̀ ẹ tí wọ́n lọ rí ṣèbàjẹ́ rẹ̀ ẹ sì ń fi wàhálà rẹ̀ bí ṣe ń jìyà bọ́n ṣe ń tì mọ́lẹ̀ ẹ sì ń fi ń gbowó ẹ sì ń ná ẹ sì ń jẹ inú yín sì ń dùn bí ò tiẹ̀ pọ̀ ká tó wá pọ̀ ẹ wá rò pé orí ẹlẹ́dẹ̀ òní já wọn pé àwa náà ń jìyà ẹ lè máa jẹ ìyà àbòsí tẹ̀ ń ṣe omi ń jìyà àbòsí tó ń ṣe ni kìí ṣe lórí ìrìn yìí tó bá jẹ́ pé lórí ìrìn yìí ni kó ní tọ̀hún kó bẹ́ẹ̀ lọ́wọ́ bá pé ń tí ojú èmi Zubairu Muhammed Taofeek tó ń rí kọ́ lọ́wọ́ bá kójókójú òun rí téèyàn bá rí pé òun jẹ ìyà lórí ìrìn àjò yìí irú tí ojú èmi Zubairu Muhammed Taofeek tó ń rí àti nínú ìdílé àti nínú àwọn ọ̀rẹ́ àti nínú ìlú àti níbi iṣẹ́ mi àti nínú ìṣesí mi àti nínú àlàáfíà ara mi kọ́lọ̀ ọba kó jẹ́ kóun náà kó rí bẹ́ẹ̀. dẹ́n láàfin mọ̀ pé nítòótọ́ ẹ̀ ń jìjà ń gbára fún lù ẹ̀ rádaràdà ẹ̀ nínú ìgboro Ògbómọ̀ṣọ́ ẹnìkan dé ń bú Ògbómọ̀ṣọ́ ń bú kábíyèsí ń ṣe gbogbo ẹ̀ tún jọ ń pàdé níbi pátì níbi pátì ẹ àmọ́ sọ pé Ọlọ́run lọ́mọjọ́ tí kìíní ọ̀kasẹ̀ ńlẹ̀ ṣé bí ó ṣe kásẹ̀ ńlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe bí ó ṣe kásẹ̀ ńlẹ̀ nìyẹn Ọlọ́run mọ bí ó ṣe ká nílẹ̀ àwọn àmọ́ wojú àwọn tó fẹ́ mọ ojú níta tẹ́ mọ ojú tẹ́ mọ celebrate bẹ́ẹ̀ náà ni wọ́n wí táìbí táìwí àwọn tó ń jìjàngbara nù wọ́n pé nísìn wọ́n ti yan ìmọ̀ọ́mọ̀ àfin nísìn sẹ̀pẹ́lẹ̀ ilé ayélujára nísìn ẹ̀tọ́ wọn ti ń dọwọ́ wọn bọ̀ nísìn ẹ jẹ́ ká lọ rí mọ́ mọ́nítọ̀ wọn torí káwọn ìkẹ́ni kan mọ́ jẹ́ wá máa yẹ torí nǹkan tó máa ń gbà káwa náà kálí bá rí bẹ́ẹ̀ yá ilaha illallah sallallahu alaihi wasallam ẹ̀sìlẹ̀ ń jìjàngbara ẹ jẹ́ ká mọ́ mọ́nítọ̀ ilé ayélujára nísìn torí kọ́ mọ́ jẹ́ wá máa yẹ o
ní tán máa ń rí ní ìsìnkú kí tí wọ́n mọ̀ gbé so ẹ̀ ń ṣe torí pé kílẹ̀ ayélujára ó lè bá fún yín nìkan ni so ẹ wá rí nǹkan gbà lọ́dọ̀ àwọn ilẹ̀ ayélujára wọ́n wá ti di problem fún yín ẹ wọ́n á di camp kalẹ̀ káàkiri ẹ wọ́n tún sáré pé kó gbé kó nílẹ̀ ayélujára ẹ tún ní agenda pé kó kó nílẹ̀ ayélujára ibì kan lè fẹ́ kó lọ kẹtùmọ̀ fi léwu kẹtùmọ̀ fi mẹ́kọ̀ owó ẹ tún fi léwu tó lọ rí dá wàhálà lẹ́ láàfin àwọn aláàfin fi sọ pé mùsùlùmí ṣe ń pín yẹ́lẹyẹ̀lẹ káàkiri báyìí náà ìyẹn láì lójú ti gbogbo yìí àtọmọ ẹni tó sọ pé ó kàwé nínú gbogbo yín náà lẹ́kàwé dọ́làǹt ó mọ̀ sẹ́ni kankan tí wọ́n ti lu ọpọlọ rẹ̀ nínú gbogbo yín pé ń tà ṣe yí ọmọ mọ̀ dá ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ jẹ́ ká ẹ sì pera yín láàfà nínú yín bẹ́ẹ̀ lómi ìpera ẹ̀ ní ìmọ̀ kí lẹ́ ń fọpọ̀ lọ́lù wọ́n jẹ́ pé kíní yìí tí Christ bá dé ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká rìn báyìí àfi tẹ́ bá fẹ́ pín owó tẹ́ bá fẹ́ gba sitting allowance wọ́n plant àwọn èèyàn kálẹ̀ káàkiri kan lọ rí mọ́ béèbù wọ́n tún wá ń béèbù wọ́n tún wá ń búrú àwọ̀ ayé tàǹtàn agitate èmi Zubairu Mohammed Taofeek mú agitate fọ́rọ̀ ọ̀dọ̀ that have sacrificed everything in my life lórí pé kárí pé òdòdó jókòó nílùú Ògbómọ̀ṣọ́ lórí pé kárí pé jókòó ti bàbá wa Gandhi lórí pé jókòó ti pé gbogbo ẹni tó máa ń tàbò sí nílùú Ògbómọ̀ṣọ́ kọ́ lọ́ba kọ́ bá yanjú rẹ̀ kí ìdàgbàsókè kọ́ bá ìlú Ògbómọ̀ṣọ́ ẹ wá tún lẹ́ ń gbógun tì ní wàláhì tàláhì sọ́nà bíi láyé nàìjíríà àyànfẹ́ ọlọ́run bá lẹ́ ń gbógun tì ọlọ́run bọ́ bá mi bá yín gbógun tì yín ẹ béèrè mi dáadáa o àkàndá ni mí lẹ́yìn báyìí alu tasawuf tó gbóná ni mí wàláhì alu tasawuf tó gbóná ò ní mí kìí ṣe tàwádà kìí ṣe àwọn àfáà máa gbé jíìpù kankan máa wú kí alu tasawuf tó gbóná ni mí ẹ tó béèrè o nínú ẹni tó ṣe tasawuf àti ẹni tó ṣe tasawuf yẹn ẹ béèrè wò wípé ẹrú mi ọlọ́run bá lọ sọ bẹ́ẹ̀ ẹrú mi ò lè mọ ṣe tèmi lọ́sàn-án lóru kó ṣe léyìí kó ṣe pa eléyìí tí kò pàtì ẹrú mi ò lè mọ ṣe gbogbo orú nǹkan tí mo ní kó ṣe tí ó sì ń ṣe sá fún nǹkan báyìí kó sá fún ẹrú mi ò lè mọ ṣe gbogbo rẹ̀ kí mọ di ojú rẹ̀ tí ó fi ń rí màá di etí ẹ̀ tí ń fi ń gbọ́ màá di mú ẹ̀ tí ń fi ń mí màá di ẹnu ẹ̀ tí ń fi ń sọ màá di ẹsẹ̀ rẹ̀ tí ń fi ń rìn màá di ọwọ́ rẹ̀ tí ń fi ń ṣe. ìgbà tó dé àyè ibì kan ń hadisul kudusi ni ọlọ́run bá ní màá di òun yóò di èmi gbogbo ẹni tí bá ti ń gbógun tì èmi ọlọ́run bá ní gbógun tì wàláhì mo rìnrìn àjò rẹ̀ ní ọ̀wá ayé mo wá ọlọ́run ẹnì kan ò sì lè mọ ọlọ́run kò sì lè mọ tán torí pé ọlọ́run ọba ló ń jẹ́ orúkọ kan tọ́pọ̀lọpọ̀ nínú wa tá a fọkàn sí kí lórúkọ tọ́lọ́run ọba ń jẹ́ tó tún ju Allahu tá a máa ń pè lọ orúkọ ọlọ́run ọba kan tó tún ju Allahu tá a máa kígbe lọ nínú èdè tí kálukú bá fi ń jẹ ni ọlọ́run ọba ní ń jẹ́ dákun ó síwájú Allahu ìtumọ̀ ni pé tó bá ṣe oore fún ẹ wà á tún sọ fọ́lọ́run ọba pé dákun má jẹ́ kí oore yìí má jẹ́ kó bọ́mọ mi lọ́wọ́ tí ọba tún tí ì ṣe oore fún ẹ wà á tún sọ fọ́lọ́run pé dákun má ṣà ṣe oore yìí fún mi ni orúkọ tó síwájú ni kí orúkọ ọlọ́run tó dákun ọlọ́run ọba lọ́ba tí ń jẹ́ dákun mo ṣiṣẹ́ débi bí mo fi mọ̀ pé ọlọ́run ọba lọ́ba dákun mo ṣe dé bẹ́ẹ̀ tẹnukọ́ confam ni mo ṣe débẹ̀ tí mo fi mọ̀ pé ọlọ́run ọba dákun tí kì í bá ṣe bẹ́ẹ̀ tí ì bá ṣe pé nínú àdéhùn ọlọ́run ọba pé tẹ́rù mi bá ti ń ṣe ti tèmi máa di ojú ẹ̀ máa di mú ẹ̀ máa di tí ẹ̀ máa dẹnu ẹ̀ máa dọwọ́ ẹ̀ máa dẹsẹ̀ máa di ara ẹ̀ máa tẹ̀ wá di òun gan pẹ̀lú tí bá ti ń gbógun tí ì bá ṣe bẹ́ẹ̀ ni gbogbo tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ kéènì Zubairu Mohammed Taofeek ti wó. Yeah, I'm feeling proud lọ́dọ̀ ọlọ́run inú mi dùn ni mò ń dunnú nínú ọlọ́run ọba pé ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ you build and you stand by me ọlọ́run ọba ìsọba alábòsí tí ẹ bá ṣe bẹ́ẹ̀ tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ kí n ti wó togun tágbára àwọn bàbá onífúra wà ní rìgìdì ẹ bí wọ́n léèrè gbogbo nǹkan yòówù tí wọ́n kékeré ni wọ́n ti sàtán ẹ bí wọ́n léèrè pé lọ́ba ní kan sọnù lọ́wọ́ ní gbòòrò rẹ̀ mọ́ ni bíyàwó wọn ṣe sọnù nìyẹn wọ́n fẹ́ tó bí ọ̀sẹ̀ méjì kó sì pariwo síta ẹ bí wọ́n léèrè pé sí wọn ò dáná igi ọdún kan lé mi lórí ẹ̀yin rádaràda ìtẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan ẹ bí wọ́n léèrè pé sí wọn ò ti sáré pé kẹsẹ̀ mi kò kán dànù ẹ bí wọ́n léèrè ẹ bí wọ́n
léèrè. So gbogbo ohun tójú ń rí ojú olúwa rẹ̀ rí tí ó dẹ̀ shake mi. My personal PA tí n bá sọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run bá gan fún ara rẹ̀ yóò bí mi léèrè. Mo lọ lórí iṣẹ́ mi, mo jáde tí mo gbọ́ pípé tán ní kí n má jáde. I allow him to go. Wọ́n tó kọlù lálẹ́. Wọ́n tó dẹ̀ ń gorí rẹ̀. Ó dẹ̀ já ẹran rẹ̀ in pieces wúrúwúrú. À ń sa ẹran rẹ̀ nílẹ̀ ilẹ̀ báyìí ni. ID card rẹ̀ àti nǹkan rẹ̀ náà fi trace mi. Lórí ìrìn àjò yìí at the beginning. Mo send the photo yẹn sí Professor Giwa, Professor Noreen, mo send ẹ̀ sí. Saka Aremole, ó gbà. Animashaun, ó gbà. Mukaila Ẹlẹ́ran, ó gbà. Ashimi Bello, ó gbà. Nureni Sarumi, gbogbo wọn gbà. Àti bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹlòmíì. Tó pé bó ṣe ṣẹlẹ̀ tómi ojú. Lórí àṣàsí burúkú ló bá ní ká mọ́ jáde o. Ibi tó fẹ́ lọ yẹn wọ́n ti ṣe nǹkan kalẹ̀ o. Béèrè o. Ṣé rọ́ ni? Mo parọ́ mọ́ra mi kọ́lọ̀ jẹ́ ó ṣẹlẹ̀ sí mi. Tí ìbá wa ṣe rọ́ tẹ bá sọ pé rọ́ ni yóò ṣẹlẹ̀ sí yín. Lórí ìrìn yìí. A sì wọ́n ń dákẹ́ ẹ má jẹ́ káwọn èèyàn mọ̀, ẹ má jẹ́ káwọn èèyàn mọ̀, ẹ má jẹ́ káwọn gbà. Ọ̀rọ̀ wa láàrin ara wa ni o lábẹ́nú ni o lábẹ́nú ni. Gbogbo àwọn tán wá dé ní ìsìtàn sọ́rọ̀ wọn jíjà gbára ló gbóhùn sọ ní ìsìn. Gbogbo wọn jọ wọn náà tán jọ sàsí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Wọn ò sí láàrin wa o. They are not with me. They are not with us. They are not. Gbogbo àwọn tán gbé wá ní tó ẹgbẹ́ àwọn náà sì ti sáré pé a ò ní gbà. Lọ́ba ní káyìkí ní ṣe ń dá láàmú náà. Nígbà náà tán wí kálẹ̀ káàkiri. Ẹ wá délẹ̀ tán ní ìsìn ẹ̀yìn náà lẹ́wọ́ àṣẹ wa tún wá gbàlú kan. Ebi agenda mi lẹ́tọ̀ di dálẹ̀ ní ìsìn. Agenda pé kán gbé inú kán gbé kò ní láyé rárá. Àti agenda pé a fẹ́ ra aṣọ láàfin àrẹsẹ̀ láàfin. Tẹ́tún fẹ́ mọ́ fi bá ààfin lórúkọ jẹ́. Tẹ́tún fẹ́ mọ́ fi blackmail ààfin lẹ́yìn tẹ́jọ́ mọ́ ìlú. Ọlọ́run ní fún yín ṣe. Ọlọ́run bá kò ní fún yín ṣe. Tẹ́ bá ní irọ́ ni mò ń pa. Ẹ má dá lóhùn irọ́ ní ń pa. Ọlọ́run ó jẹ́ kẹ́ tọ̀ wò. Ọlọ́run má jẹ́ kó pọ̀ jù. Má sì jẹ́ kó dínkù. Déédéé bó ṣe fi ń kàn yín kọ́ mọ́ kàn yín. Ìgbà náà lẹ́tùmọ̀ pé àṣìlọ́ba ní ká ń forí rọ̀ nǹkan. Ẹ̀yin tẹ́ bá lẹ́ ń forí rọ̀ nǹkan ẹ̀ ń forí rọ̀ àbòsí ni. Ọlọ́run mọ̀ yín ẹ̀ ń ṣe àbòsí ni Ọlọ́run dẹ̀ ń rọ́lù yín. Ẹ̀yin tí nǹkan rọ́lù ẹ̀ ń ṣe àbòsí mi ni èmi tẹ́lẹ̀ ń tẹ̀lé tẹ́lẹ̀ àjọ ń ṣe tẹ́lẹ̀ torí mi ò pè yín pé kílá kó yín kẹ́rò jọ. Ẹ̀yin tẹ́lẹ̀ àjọ ń ṣe tẹ́lẹ̀ àjọ ń gba ìlú lẹ̀ tẹ́ ẹ̀ bá purọ́ pẹ́ wà pẹ̀lú ìlú tí ó jẹ́ pábò sílẹ̀ ṣe gbogbo nǹkan tẹ́ bá ti gbé dání bá yọ̀mọ̀ dàrú ni èpè kọ́ ni torí pé Ọlọ́run gbẹ yìí sọba alábòsí. Mo kú lẹ́ni tẹ́ sọ pé mo ṣàbòsí rẹ̀ tó pẹ́ lè mú jẹ. Wàláhì ẹ ò lè ṣàbòsí mi. Èmi gan mi ò lè ṣàbòsí èèyàn torí pé Ọlọ́run ọba tó dá wa fúnra ara rẹ̀ ó kọ àbòsí ṣíṣe. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Gbogbo àwọn tẹ́ ẹ bá wá mọ̀ tẹ́ ẹ jọ jẹ́ orí adé ọrùn lẹ̀kẹ̀. Ògbómọ̀ṣọ́ ṣe wà yìí. Ògbómọ̀ṣọ́ wà lórí gunpowder. Ó dẹ̀ lè explode anytime. Little strike ó máa explode wẹ̀. Gbogbo wa dẹ̀ ní kò sí ẹnì kankan tó lè sọ pé tó bá ṣẹlẹ̀ wọ́n mú rí bọ́. Torí ẹ̀ ó kàn yín bàbá kábíyèsí ó kàn yín. Ó dàbí ẹ bá ní.